mo kí gbogbo yín pátápátá ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ tí ẹ sì ti ń wò mí. Adéọlá mi Ọlátúnjí òun lorúkọ tèmi. Sí Yorùbá abú táwa fẹ́ ṣe àtúnṣe sí lónìí. Ẹ wo ara mẹ́ẹ̀rí ìrí ni mo rórí ológbò látẹ̀. Àwọn èèyàn máa ń pa lówe ní gbogbo ìgbà ṣùgbọ́n wọn mọ̀ wípé òwe yìí kò tọ̀nà bí ti wù tí mọ. Wọn á ní ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá. Níbo ni ṣòkòtò ọlọ́pàá àti ara ẹ̀ lára ẹ̀ ibo ni wọ́n ti jọ kó ara wọn? Ọ̀nà bo ni wọ́n ti jọ gbà tí wọ́n ti pàdé ara wọn? Tá bá ń sọ̀rọ̀ nípa pé ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò kí ló yẹ kó jẹ́? Kì í ṣe ṣòkòtò ọlọ́pàá bí kò ṣe ṣòkòtò asòpá. Èmi ní jẹ́ asòpá tàbí kí n tiẹ̀ sọ pé kí ni ó jẹ́ ìpá gangan. Eléyìí jẹ́ àìsàn kan tí máa ń yọ àwọn ọkùnrin lẹ́nu ní pàtàkì jùlọ àwọn ọkùnrin tí wọ́n bá ti lọ́jọ́ lórí díẹ̀ dáadáa tí ọjọ́ wọn ti ń dalẹ̀ tó bá sì ti wá mú wọn níbi tí wọ́n máa ń so ìpá yìí sí tí wọ́n bá fẹ́ bá wọn rán aṣọ. Ẹni tó jẹ́ ẹni tí ó rán aṣọ fún wọn yóò ti rán aṣọ níran wípé aṣọ yìí o torí wípé bàbá o ibi tí wọ́n tóbi sí o ó yẹ ká mú aṣọ ká gé kó lè ṣe déédéé bẹ̀ dáadáa. Tá a bá wá ní ara ẹ̀ lára ẹ̀ ibi tí wọ́n ti ń gé aṣọ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn aránṣọ tí wọ́n bá ti ń gé aṣọ àwọn míì máa ń wà tí máa ń jẹ́ ìrèpé kí àwọn aṣọ yìí kó má bàa ṣòfò kí àwọn aṣọ yìí kó má bàa di tí ò ní wúlò mọ́. Wọ́n wàá máa mú kọ̀ọ̀kan pé ẹni tó sòpá ó kúkú níbi a lè lẹ èyí mọ́ ẹni tó sòpá ó kúkú ó níbi a lè fi èyí sí torí bẹ́ẹ̀ wọ́n wàá máa lo àwọn ìrèpé yẹn pé kó má bàa ṣòfò. Òun náà ṣe máa ń sọ wípé ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò asòpá kì í ṣe ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá. Ẹ ṣé púpọ̀.